Mashola Gist TV, Atude, Mashola Gist TV, Atude, bí a ṣe ń dé, a kí ọmọdé, a kí àgbà, ẹ káàbọ̀ sí Mashola Gist TV, Mashola dé o, Àtúndé, àgbé tuntun dé, àmú gist alálùbáríkà wá fún yín lórí public gist, lórí royal gist, lórí celebrate gist. Mashola Àtúndé o, Àtúndé, Mashola Gist TV, Àtúndé. Ẹ̀yin èèyàn lé èwo lẹ ṣe, ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Orúkọ mi ni Mashola, Yorùbá ni mo máa ń sọ lórí channel mi. Mo máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Ẹ̀yin èèyàn lè tẹ́ bá ti subscribe. Ẹ subscribe o so that tá bá ti post any gist ẹ máa rí. À ń sọ Yorùbá nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. Ẹ̀yin èèyàn lè àti fún àǹfààní àwọn tí wọ́n gbọ́ Gẹ̀ẹ́sì. Ẹ subscribe so that tá bá ti post any gist ẹ máa rí. Òkè ni ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Gist tèmi tá a mú wá òun ni nípa uncle àǹtí Wahem tí ó wá sí inú palace lórí àǹtí Wahem, èyí tó jẹ́ pé Queen Naomi arrest pẹ̀lú àwọn DSS. Kí ló ṣẹlẹ̀? Nǹkan tó ṣẹlẹ̀ ni pé àǹtí Wahem ṣe ni wọ́n gba royal mansion lọ o. Wọ́n ní ìgbà tí wọ́n dé royal mansion, wọ́n ní wọ́n gba first gate. Wọ́n dẹ̀ pretend bí ìgbà tó yẹ pé representative Kabiyesi làwọn láti wá sí inú palace pé wọ́n ní meeting pẹ̀lú bàbá wa erin ńlá. Wọ́n ní ìgbà tí wọ́n dé second gate ni àwọn tó wà ńbẹ̀ ń béèrè lọ́wọ́ wọn pé ta náà ń wá. Ni wọ́n wá ní àwọn wá rí Kabiyesi ni. Báwo lẹ ṣe wọlé? Ta ni wọ́n pè? Ìgbà wo ni ẹ lápọ̀ìntment? Wọ́n ní wọ́n ṣàdá question bò wọ́n. Wọ́n ní eventually wọ́n ní inú wọ́n ṣáà ní àwọn ní láti pe Queen Naomi láti béèrè bóyá wọ́n ní appointment. Wọ́n nígbà tí wọ́n pe Queen Naomi, wọ́n ní Queen Naomi ní àwọn ò ní appointment kọ́kọ́ tá lẹ́ni yẹn. Wọ́n ní wọ́n wá ní láti wọ́n ṣàdárúkọ àǹtí Wahem. Wọ́n ní Queen Naomi béèrè pé ta ni ẹni náà. Wọ́n ní wọ́n wá ní àwọn láti ọ̀dọ̀ àǹtí Wahem. Wọ́n ní kán mú lọ sí gate pátápátá, kán lọ mú dúró síbẹ̀. Wọ́n ní Queen Naomi pé àwọn DSS wípé kí wọ́n máa bọ̀ kán wá arrest ẹ̀. So wọ́n ní uncle wọn yìí, wọ́n nígbà tó ń gbọ́ pé wọ́n ti arrest àǹtí Wahem o. Wọ́n ní uncle àǹtí Wahem bó ṣe wá bá Kabiyesi nìyẹn tí wọ́n ní pé ṣó bójú mu kí Queen Naomi arrest àǹtí Wahem ní á jẹ́ sister wọn. Wọ́n ní Kabiyesi ní pé kí ló dé tí sísítà yín tó ń ṣe nǹkan tí ò yẹ kó ṣe, kí ló ń trespass lọ sí royal mansion fún? Ṣé wọ́n ránṣẹ́ sí i pé kó wá? Ṣé ó ní appointment pẹ̀lú àwọn? Kí ni nǹkan tó ń wá kiri? Kí ló sọnù lọ́wọ́ ẹ̀ tó ń wá kiri? Ẹ̀yin èèyàn lé, kì í ṣe èní kì í ṣàná ni wọ́n ti ń wu ìwà yìí. Ìwà yìí ó ti mọ́ wọn lára, wọn ò lè ṣe kán má wù. Kabiyesi ti sọ ẹ stay away from Queen Naomi, ẹ stay away from Queen Naomi. Irọ́ ni wọn gbọ́. Ìgbà yẹn ni wọ́n máa múra kan tó máa láwọn lọ sí royal mansion. Ṣe ló dàbí ìgbà tó yẹ pé royal mansion yẹn tí wọn ò bá débẹ̀ wọn ò ní lálàáfíà. Ẹ̀yin èèyàn lé, èèyàn fi palace sílẹ̀ fún yín. Ó fi palace sílẹ̀ fún yín torí ẹ jẹ́ kó gbádùn. Ó kúrò nù palace fún yín, still yet ẹ nísìmí o. Every time kùrùkẹrẹ ti dé royal mansion, ẹ ti dé royal mansion, ẹ máa ní ẹ̀wọ̀n nǹkan tí ò sọnù kiri. Nígbà tí ìwọ àǹtí tí ò ní appointment pẹ̀lú Kabiyesi, kí ló wá lọ sí royal mansion? Tó bá tiẹ̀ ní appointment pẹ̀lú Kabiyesi, ṣé royal mansion ló yẹ kó lọ? Ṣé royal mansion jẹ́ bí ilé family house yín? Any small thing ẹ ti lọ royal mansion. Nǹkan tó dáa nìyẹn kí Queen Naomi máa pe DSS yín. Bóyá ìyá kọ́ yín lọ́gbọ́n, bóyá ẹ̀ ní tójú bọ ibi tí ò yẹ kẹ́ tójú bọ̀ mọ́.
ṣé Queen Naomi wá bá ẹ̀yin nílé yín ni lẹ fi ń lọ sílé wọn all the time tẹ́ lọ disturb wọn àbí ẹ mọ nǹkan tó ń jẹ́ trespassers ni ṣé ẹ mọ nǹkan tó ń jẹ́ trespassing because this is too much now ẹ jẹ́ kẹ́ni ẹlẹ́ni nísìnyí ẹ jẹ́ kó lálàáfíà ẹ máa disturb ẹ máa ní lára enough is enough na kó ní kálukú respect rẹ̀ wọ́n ní Kábíyèsí ní yes she deserve to be arrested nǹkan tí Queen Naomi ṣe yẹn ló dáa because ilé ẹ̀ ni kò wá sílẹ̀ yín kò wá disturb yín why ten disturb ẹ̀ so ẹ̀yin èèyàn lé nǹkan tá a gbọ́ nìyẹn o wọ́n ní bí DSS bó ṣe gbé àǹtí ym nìyẹn so tá bá tún gbọ́ update lórí ẹ̀ a máa jẹ́ kẹ́ ẹ gbọ́ ẹ̀yin ará lé ṣùgbọ́n àwọn obìnrin yìí nǹkan tó ń ṣe kò bójúmu rárá mi ò dẹ̀ mọ nǹkan tí Kábíyèsí dákẹ́ fún tí wọ́n sọ nǹkan kan. tá bá tún gbọ́ update lórí gist yìí a máa jẹ́ kẹ́ gbọ́ gbogbo etí tó ń gbọ́ mi mo dúpẹ́ lọ́wọ́ yín o Ọlọ́run Elédùmarè aláàánú á bá mi ṣàánú fún yín ẹ má bínú pé ń gbọ́ nǹkan díẹ̀díẹ̀ lórí fídíò yìí ta ni mo wà ẹ mọ̀ èèyàn ní láti ṣiṣẹ́ Ọlọ́run á dúró tì yín á gbọ́ àdúrà yín òkè òkè ní ọlá yín á máa lọ o ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. a fẹ́ ṣe advert collection center store ẹ bá wọn rajà bàtà ni wọ́n ń tà bàtà ọkùnrin láti size 8 títí dé 14 ẹ̀yin tẹ́ lẹ́sẹ̀ ńlá ẹ kàn sí collectioncenterstore@gmail.com wọ́n ń ta palm wọ́n ń ta slippers wọ́n ń ta sandal kò sí nǹkan tẹ́ ẹ fẹ́ ní bàtà ọkùnrin tí wọ́n ń tà wọ́n ń ta bags obìnrin àwọn fashion bags lóríṣiríṣi ẹ kàn sí wọn ní collectioncenterstore@gmail.com. Royal Beauty and Good Store fìlà ni wọ́n ń tà fìlà lọ́lọ́kùn òjọ̀kan fìlà tẹ́ lè dé sí kaftan native ìró àti bùbá kò sí aṣọ tẹ́ wọ̀ tẹ́ lè dé fìlà sí ẹ kàn sí wọn ní Royal Beauty and Good Store. Ọlọ́run Elédùmarè á ran gbogbo etí tó ń gbọ́ mi lọ́wọ́ o ẹ jọ̀ọ́ ẹ bá mi fún fídíò yìí ní thumbs up o please share this video like and subscribe God bless you all.